Kéré o, kéré o, kéré o, gbogbo ọmọ Yorùbá nation, a kú múrasílẹ̀, a kú oríire, a kú oríire, a kú oríire fún Yorùbá nation. A kú múrasílẹ̀ mega rally wa tó ń bọ̀ lọ́nà. A kú múrasílẹ̀ fún mega rally tó ń bọ̀ lọ́nà fún gbogbo ọmọ Yorùbá nílé lóko. A kú múrasílẹ̀ fún Yorùbá nation, fún orílẹ̀-èdè Yorùbá tuntun. Kéré gbogbo ọmọ Yorùbá nation, kéré o, a kú múrasílẹ̀. A kú àjọ̀dún, a kú múrasílẹ̀ àjọ̀dún, a kú múrasílẹ̀ Yorùbá mega rally tó ń bọ̀ lọ́nà. A kú múrasílẹ̀ orílẹ̀-èdè Yorùbá tuntun. Orílẹ̀-èdè Yorùbá tuntun gbogbo wa kú múrasílẹ̀. ọpẹ́ ni fọ́lọ́run ọba àlékè ọlá, alhamdulillah lẹ́sìn ẹ̀yàn bá dàmọ́ àmọ́tánà wà lẹ́yìn nùzọ́rò. ọpẹ́ ni fún Ọlọ́run ọba àlékè ọlá, ọba tó dá gbogbo ayé, ọba tó dá gbogbo ẹ̀dá, ọba tó dá gbogbo ohun tó ń mí àti tí ò mí. A dúpẹ́ fọ́lọ́run. Gbogbo ọmọ Yorùbá ẹ jẹ́ ká kíra wa kú oríire. Gbogbo ọmọ Yorùbá nílé lóko ẹ jẹ́ ká kíra wa kú oríire. Gbogbo ọmọ Yorùbá àti tó fọwọ́ sí Yorùbá nation àti èyí tí ò fọwọ́ sí Yorùbá nation, ẹ jẹ́ ká kíra wa kú oríire, nítorí pé oríire náà ti gbogbo wa pátápátá ni, tí gbogbo ọmọ káàárọ̀ oòjíire ni, tí gbogbo ọmọ Yorùbá ni. Torí pé ẹni tí ò fọwọ́ sí Yorùbá nation, a nígbàgbọ́ pé kò yé wọn, a nígbàgbọ́ pé wọn ò mọ àǹfààní tó wà ń bẹ̀, òun ni wọn ò ṣe tí ì fọwọ́ sí. Ṣùgbọ́n tán bá gbọ́ àlàyé lẹ́kùnrẹ́rẹ́, tán mọ kí ni àǹfààní tó wà nínú Yorùbá nation, kí ni àǹfààní tá à ń pè ní orílẹ̀-èdè Yorùbá, tó bá yé wọn, mo mọ̀ pé wọ́n á fọwọ́ sí. Yàtọ̀ sáwọn oníjẹkújẹ tó jẹ́ pé inú ìjẹkújẹ tó ń jẹ ni wọn ò ṣe fẹ́ kí ilẹ̀ Yorùbá gba òmìnira, nítorí pé ara ìdẹ̀kùn ti bá wọn látara àjẹkújẹ. So wọ́n wá fẹ́, nítorí orí kan titi wọn torí tó ń jẹ, ìkí ìgbà orí máa sọ́fà, àfàwọn tí ò fara mọ́rùn nǹkan bẹ́ẹ̀ yẹn nìyẹn. Ṣùgbọ́n gbogbo ọmọ Yorùbá nílé lóko, Yorùbá mega rally wa ti dé tán. A kú gbáradì, a kú múrasílẹ̀, a kú múrasílẹ̀, a kú múrasílẹ̀, a kú múrasílẹ̀ orílẹ̀-èdè Yorùbá tuntun. Ẹ bá mi wá nǹkan fìdílé àbí kẹ́ fìdílé nǹkan, kẹ́ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu mi nípa mega rally tí a fẹ́ ṣe, nípa ìmúrasílẹ̀ mega rally tí a fẹ́ ṣe, àti nípa ìgbà orílẹ̀-èdè Yorùbá tuntun, independent of Yoruba sovereignty. Ẹ̀yin ìyá mi, bàbá mi lọ́kùnrin àti lóbìnrin, gbogbo yín ni mo kí. Gbogbo ẹ̀yin ọba ládéládé, gbogbo yín ni mo kí. Gbogbo ẹ̀yin ìjòyè, gbogbo yín ni mo kí. Gbogbo ẹ̀yin àáfàá, gbogbo yín ni mo kí o. Gbogbo ẹ̀yin wòlíì, gbogbo yín ni mo kí. Gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe pátápátá nílẹ̀ Yorùbá, gbogbo yín ni mo kí pátápátá láì dẹ́nì kankan sí. Mo kí gbogbo yín o. Mo kí gbogbo ọmọ Yorùbá, gbogbo ọmọ káàárọ̀ oòjíire, gbogbo ibi tá a bá wà, àìdá ní Nàìjíríà yìí àti lókè òkun, mo kí gbogbo wa pátápátá. Bẹ́ẹ̀ ṣe ń bá mi wá nǹkan fìdílé yẹn, ẹ jọ̀ọ́, kí n tó continue ọ̀rọ̀ mi, ẹ bá mi máa subscribe sórí channel mi yìí. Ẹ bá mi máa subscribe. Ẹ tẹ subscribe button yẹn, ẹ bá mi tẹ̀. Tẹ bá ti tẹ̀, ẹ rí notification bell yẹn, ẹ bá mi tẹ all, so that anytime tí n bá ti upload fídíò sórí channel mi, gbogbo yín lẹ máa rí. A máa fún yín ní update. A máa update yín pé mo ti upload fídíò, tí gbogbo yín á lè máa rí wò, tó dẹ̀ máa ṣe gbogbo ọmọ Yorùbá, gbogbo ọmọ káàárọ̀ oòjíire láǹfààní. Ẹ jẹ́ kí n máa bọ́rọ̀ mi bọ̀, torí ẹni tó bá lọ ló bá kú. Àwa ò ní bá kú láṣẹ Ọlọ́run, nítorí pé oríire tó ń bọ̀ lọ́nà yìí yóò bá wa láàyè àtàláfíà ara. Ọrọ̀ ọbẹ̀, oríire bẹ̀ á kan gbogbo wa pátápátá. Wọn ò ní dìde nígbà tí Yorùbá nation bá dé tán, wọn ò ní dìde ìṣẹ́jú kan fèmí àti yín láṣẹ Ọlọ́run. Ọlọ́lá haúlá wàlá quwwata illa billahil aliyyil azim. Mega rally, Yorùbá nation mega rally, Yorùbá nation mega rally, Yorùbá nation mega rally. Ó ti dé tán, ó dé gbọ̀ngbọ̀ngbọ̀n. Ẹ jẹ́ ká kú múrasílẹ̀. Fún gbogbo ẹ̀yin brọ́dà mi, ẹ̀yin sísítà mi, ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi, tí ẹ̀ ń wò pé ẹ̀ ń gbọ́ pé Yorùbá fẹ́ ṣe mega rally, fẹ́ ṣe mega, àti gbogbo àwa tá jọ wà nínú struggle yìí, nínú self determination yìí, ó ti sú àwọn kan pé kí ló dé tọ́jọ́ mega rally yìí ò wáyé ní kíákíá, kí ló dé tẹ́ declare ní kíákíá. Lóòótọ́ ni gbogbo wa láti fọkàn sí declaration yẹn, láti fọkàn sí declaration mega rally ní October. Ṣùgbọ́n Yorùbá ní tí ò bá nídìí, obìnrin yìí jẹ́ kúmólú. Ó ní ìdí kan àbí kejì, òun ló fà á tí mega rally yẹn tí wọ́n ṣe declare ní oṣù tó kọjá, léyìí tí àwọn bàbá wa ń ṣiṣẹ́ takuntakun
lórí ẹ̀ Professor Banji Akintoye àti gbogbo àwọn leader pátápátá nínú Yorùbá Nation. So Chief Sunday Igboho, ìyá wa Modúpẹ́ Ọlá Abíọ́lá Onítìrí àti gbogbo àwọn leader pátápátá àti gbogbo àwọn àgbààgbà pátápátá nínú Yorùbá Nation yìí, gbogbo wọn náà ṣiṣẹ́ takuntakun. Kódà nínú àwọn ọba ilẹ̀ Yorùbá wọ́n ṣiṣẹ́ takuntakun tó rán mọ̀ pé ìrọ̀rùn ni ìkúrò lóko ẹrú ni pé kí Yorùbá ká ní Yorùbá Nation ká ní orílẹ̀-èdè títí wa. Kí ni àwọn nǹkan tó fà á tá a fẹ́ gbé yẹ̀wò? Òun ni pé ẹ̀yin náà mọ orílẹ̀-èdè tá a wà ní location 419 yìí, òun ló cause ẹ̀, because a situation tí Yorùbá bá fẹ́ ṣe mega rally báyìí, mega rally tá a fẹ́ ṣe ní ọjọ́ kan ṣoṣo ní gbogbo ilẹ̀ Yorùbá pátápátá, nígbà tá a sì wà nínú abẹ́ ìjọba Nàìjíríà, so dandan ni kí presidency kan bọ́ sí pé nǹkan báyìí ó fẹ́ ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá lọ́jọ́ báyìí. Nítorí ètò ààbò, tí a bá ṣe mega rally láì jẹ́ pé wọ́n gbọ́ Buhari àtàwọn subordinate ẹ̀ gbọ́ l'Àbújá, tó bá dọjọ́ mega rally tí àwọn èèyàn bá wá attack wa, president yín á deny pé òun ò wà aware. Ìdí nìyẹn ṣẹ̀dẹ̀ mọ̀ pé ọlọ́pọlọ pípé ni gbogbo àwọn bàbá mi tán wà nù Yorùbá Nation àtàwọn ìyá wa tó wà ń bẹ̀. Náà ṣe wá wò pé kí ni àwọn lè ṣe kí kan tó declare ọjọ́ mega rally tí declaration Yorùbá Nation dẹ̀ máa tẹ̀lé. Ìdí nìyí tí bàbá wa Professor Banji Akintoye àti gbogbo àwọn tọ́jọ́ jẹ́ àgbààgbà nù Yorùbá Nation wọ́n fi wá wò pé káwọn tó bọ́n ṣe ń tó bọ̀ láti ilẹ̀ tí ò fi sí gbọ́nmi sí omi òtó, tí ò sí wàhálà rárá. Ìdí nìyí tí wọ́n ṣe wá kọ lẹ́tà sí presidency Buhari àti gbogbo àwọn subordinate ẹ̀ l'Àbújá, àwọn senate president, gbogbo wọn majority leader, minority leader, kí wọ́n wà aware pé Yorùbá a fẹ́ mega rally fún sovereignty wa láti declare Yorùbá Nation, so that níwájú ìjọba àgbáyé tí anything bá ṣẹlẹ̀ àbí paraventure tán bá lọ attack àwa tá à ń ṣe Yorùbá Nation lọ́jọ́ mega rally, United Nations government wọ́n á lè hold Buhari responsible. Torí pé gbogbo nǹkan táwa ń ṣe nínú Yorùbá Nation, ká gba Yorùbá Nation lórí self determination, à ń ṣe peacefully, a dẹ̀ ń tẹ̀lé ìlànà tó wà ní abẹ́ téèyàn bá fẹ́ gba orílẹ̀-èdè, ìlànà tó wà ń bẹ̀ ní United Nations, lábẹ́ ìjọba àgbáyé àti lábẹ́ òfin Nàìjíríà fúnra ẹ̀. Torí òfin Nàìjíríà fúnra ẹ̀, constitution Nàìjíríà kò tako self determination, kò tako freedom of speech, bẹ́ẹ̀ ni kò tako kéèyàn gba òmìnira láti separate kúrò nínú Nàìjíríà. Òfin Nàìjíríà fúnra ẹ̀ ò tako, bófin ìjọba àgbáyé náà ṣe United Nations bó ṣe support ẹ̀ pé a ní right fún self determination léyìí tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́. So ìdí nìyí tó dẹ̀ yẹ pé nínú lẹ́tà tí wọ́n kọ sí wọn àti date lẹ́tà yẹn, so tí gbogbo wa dẹ̀ mọ̀ léyìí táwa kan mọ̀ pé tí lẹ́tà bá dé presidency bẹ́ẹ̀ yẹn lórí nǹkan tẹ́ bá fẹ́ ṣe, àwọn máa ń fún wọn ní 30 days. 30 days ní lẹ́tà yẹn ló máa ń read fún wọn láti expire. So kó tó di pé tán bá ti receive lẹ́tà yẹn, so they have within that 30 days láti reply yín pé okay I receive lẹ́tà yín go ahead fún nǹkan tẹ́ fẹ́ ṣe or don't go ahead. Bó tilẹ̀ yẹ pé àwa mọ̀ pé Yorùbá Nation self determination and mega rally wa there is no going back. Yorùbá Nation declaration there is no going back on it. But láti jàre ìjọba location 419, òun làwọn bàbá wa àtàwọn ìyá wa ṣe tó bó ṣe yẹ kán tó. So láìpẹ́ láì jìnnà tí mega rally wa dẹ̀ máa wáyé, tí Chief Dr. Olóyè Sunday Igboho Adéyẹmọ Ìgbòho Òòṣà tó máa declare ọjọ́ mega rally, tá a dẹ̀ mọ̀ pé mega rally yìí òun náà ló máa lead sí declaration Yorùbá Nation tí orílẹ̀-èdè Yorùbá ó fi dá dúró, tí nǹkan ó fi rọrùn fún gbogbo ọmọ Yorùbá nílé lóko. So ẹ̀yin èèyàn mi, ẹ má jẹ́ ká kánjú,
torí à ń wò tè nítọ̀la pé ó yẹ kán ti declare so nígbà tí lẹ́tà ti kàn wọ́n lára láti on the 25 of October so a mọ̀ pé on by 24 or 25 of this month November so definitely the 30 days will elapse. After that 30 days, then we proceed on our journey, Yoruba Nation self-determination and mega rally with Yoruba Nation declaration. Sure. So, tó túmọ̀ sí pé tẹ́ bá dẹ̀ wo nínú ọ̀rọ̀ tí Dr. Chief Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà nínú ọ̀rọ̀ tán sọ nígbà tán make speech, that was ìgbà tí wọ́n fún wọn ní honorary doctorate degree. Bàbá ní lágbára Ọlọ́run àwọn ń bọ̀ nílé. So ẹ jẹ́ kí gbogbo wa fọkàn sí pé títí ìparí oṣù yìí mọ́ December mọ́ early December pé Chief Olóyè Sunday Ìgbòho àti Professor Banji Akíntóyè pẹ̀lú màmá wa Modúpẹ́ Onítìrí Abíọ́lá àti gbogbo àwọn àgbààgbà nínú Yorùbá Nation àtàwọn àgbà Yorùbá wọ́n á declare ọjọ́ mega rally fún Yorùbá Nation worldwide àti ní gbogbo orílẹ̀-èdè Yorùbá ń bí báyìí gbogbo state Yorùbá ń bí tá dẹ̀ mọ̀ pé Yorùbá Nation declaration ó máa tẹ̀lé. So ẹ jẹ́ ká fojú sọ́nà, ẹ jẹ́ ká múra, ẹ jẹ́ ká gbáradì dé àsìkò yìí, ẹ jẹ́ ká gbáradì, ká fi oṣù yìí ká fi gbáradì fún àjọyọ̀, ká fi oṣù yìí ká fi gbáradì fún ìdùnnú, ká fi oṣù yìí ká fi gbáradì fún oríire tó ń bọ̀ fún gbogbo ọmọ Yorùbá. Á dé bá wa láyé àti àṣẹ Ọlọ́run. Ẹ jẹ́ ká gbáradì torí pé àmọ́ tó lè ṣẹlẹ̀, àwa ò bẹ Ọlọ́run ogun, Yorùbá ò dẹ̀ kí ń ṣe ọ̀daràn, àwa ò jà, bẹ́ẹ̀ la bẹ́ẹ̀ nìkankan jagun. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn bàbá wa, a ní right àti defend ara wa. Ẹ jẹ́ ká gbáradì láti defend ara wa fún any attack. And àwa dẹ̀ nígbàgbọ́ pé mega rally tá fẹ́ ṣe ó máa wà peaceful ní agbára Ọlọ́run nítorí pé ìran alálàáfíà nìran Yorùbá. Àwa ò wá ogun, àwa ò fẹ́ ogun, ogun ò ní jà wá láṣẹ Ọlọ́run. Ọlá títóbi Ọlọ́run, ọlá àjẹkan Ọlọ́run, ọlá àánú Ọlọ́run, ọlá la hawla wala quwwata illa billahil aliyyil azim. Gbogbo ọmọ Yorùbá nílé lóko, gbogbo ọmọ Yorùbá pátápátá, ẹ jẹ́ ká gbáradì fún mega rally tó ń bọ̀ lọ́nà, ẹ jẹ́ ká gbáradì fún oríire tó ń bọ̀ lọ́nà, ẹ jẹ́ ká gbáradì fún Yorùbá Nation declaration tó ń bọ̀ lọ́nà, orílẹ̀-èdè Yorùbá tuntun. Níbi tí nǹkan ó ti rọrùn fún gbogbo wa, níbi tí orílẹ̀-èdè wa tó jẹ́ pé ká tó rí ọdún díẹ̀ orílẹ̀-èdè wa ó dàbí Amẹ́ríkà, yóò dàbí àwọn country kan ní Europe láṣẹ Ọlọ́run. Ìrọ̀rùn la fẹ́ nílẹ̀ Yorùbá o, ìtura la fẹ́ nílẹ̀ Yorùbá, ògo Yorùbá kó má wọlẹ̀, ògo ọmọ Yorùbá kó má wọ̀kùn kó má wọmi. Àlàáfíà làwa fẹ́ kó jogún kó jọba nílẹ̀ Yorùbá fún gbogbo àwọn lọ́balọ́ba wa, fún gbogbo àwọn ìjòyè wa, fún gbogbo àwọn bàbá wa lọ́kùnrin lóbìnrin, fún gbogbo olówó, fún gbogbo bọ̀rọ̀kìnní, fún gbogbo ọlọ́làlú, fún gbogbo mẹ̀kúnnù, fún tọkùnrin tóbìnrin, tọmọdé tàgbà. Àlàáfíà làwa fẹ́ kó máa jọba nílẹ̀ Yorùbá. Ìrọ̀rùn la fẹ́ kó dé bá gbogbo ọmọ Yorùbá. Ìdẹ̀kùn la fẹ́ kó dé bá gbogbo ọmọ Yorùbá láṣẹ Ọlọ́run. Yóò dẹ̀ rí bẹ́ẹ̀ lọ́lá títóbi Ọlọ́run, ọlá àánú Ọlọ́run, ọlá àjẹkan Ọlọ́run, ọlá kún fàyà kún Ọlọ́run, ọlá la hawla wala quwwata illa billahil aliyyil azim. Ọlọ́run ló lè ṣe, kò sẹ́ni kankan tó lágbára àti ṣe, ṣùgbọ́n Ọlọ́run ò ní sọ̀kalẹ̀ wá bá wa ṣe, àwọn èèyàn náà ní ó ràn. Gbogbo àwọn olórí wa tó gbé dìde tó jẹ́ pé wọ́n ń ṣiṣẹ́ takuntakun lórí ọ̀rọ̀ Yorùbá Nation lọ́sàn tòru láìsùn láìwo, àwọn Ọlọ́run rán. Ẹ jẹ́ ká gbà fún wọn, ẹ jẹ́ ká gbáradì fún oríire tó ń bọ̀ lọ́nà yìí tí ó kan gbogbo wa láṣẹ Ọlọ́run, tí ó bá wa láyé àtàláfíà ara. Gbogbo ọmọ Yorùbá nílé lóko, ẹ jẹ́ ká gbáradì. Mega rally wa ti dé tán, Yorùbá Nation declaration ti dé tán, orílẹ̀-èdè Yorùbá ti dé tán láṣẹ Ọlọ́run. Àwọn tí ò bá yé nínú ọmọ Yorùbá tó bá ń sọ nǹkan míì, ẹ má bá wọn jà o. Àwa ọmọ Yorùbá ẹ má jẹ́ ká bára wa jà, ẹ má jẹ́ ká takora wa, ẹ má jẹ́ ká múra wa lọ́tàá nítorí pé tá a bá gbà tán a ní lera wa kúrò nílẹ̀ Yorùbá, a ní sọ pé torí àwọn kan ò sọpọ́ọ̀tì nígbà tá a bá gba Yorùbá Nation tán kán kúrò nílẹ̀ Yorùbá. Nínú àsùnmọ̀ ìpẹ́ ọmọ Yorùbá náà ni wọ́n ń ṣe. Èdè wa pàpà yéra wa, àwa pàpà fohùn ṣọ̀kan, àwa pàpà fìmọ̀ ṣọ̀kan láṣẹ Ọlọ́run. Ẹ má jà ká rí ẹnì kankan gẹ́gẹ́ bí ọ̀tá Yorùbá Nation, kò yé wọn ni, kò yé wọn ni.
ọlọ́run á bá wa ṣe ọlá títóbi ọlọ́run ọ̀làlá haúlẹ̀ wàlá kùwátà ilá abilá ilẹ̀ aliyu azim. Yorùbá nation no going back, Yorùbá nation no going back, Yorùbá nation no going back. Ìgbòho òòṣà, Ìgbòho òòṣà. Ẹ wá jẹ́ ká máa kọrin yìí, orin tá a kọ tá a fi gbé Nàìjíríà lárugẹ nígbà kan, orin wa ni, Yorùbá ló kọ, àwa náà la ní orin yẹn, ká wá máa kọ́ ń sìn, ká wá máa sọ pé orin Yorùbá, orin Nàìjíríà tẹ́ ẹ̀ kàn gbà kan, tẹ́ máa sọ pé gbé kémi gbé, orin Yorùbá ni àwa la ní, àwa máa kọ́ ń sìn, pé Yorùbá nation yìí ti gbogbo wa ni, kó máa bọ́rọ̀ bàjẹ́, torí kò sí ibòmíràn tí a lè lọ, àjò lè dàbí ilé, ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ká fìmọ̀ ṣọ̀kan, gbé kémi gbé. Ẹ máa kọ pé Yorùbá nation yìí ti gbogbo wa ni, kó máa bọ́rọ̀ bàjẹ́, torí kò sí ibòmíràn tí a lè lọ, àjò lè dàbí ilé, ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ká fìmọ̀ ṣọ̀kan, kí wọ́n gbé kémi gbé. Fún any update lórí ọ̀rọ̀ mega rally and Yorùbá nation declaration, ẹ máa gbọ́ bó bá ṣe ń lọ lẹ́nu mi, màá máa update yín. Ẹ máa bá mi tẹ subscribe button, tó bá tẹ subscribe button lórí bẹ́ẹ̀ yẹn, notification yẹn, tẹ bá ti tẹ bẹ́ẹ̀ yẹn á gbé all wá fún yín, ẹ tẹ all, anytime tí bá ti upload fídíò láti máa update gbogbo ọmọ káàárọ̀ òjíire, ẹ máa rí, yóò máa fún yín ní notification lọ́dọ̀ yín. Bẹ́ẹ̀ ni Yorùbá nation yìí no going back, one day a máa achieve Yorùbá nation láṣẹ Ọlọ́run.